Gíẹ̀sí TV mo kí wa o pé a kú oṣù tuntun, oṣù ayọ̀, oṣù ìdùnnú ni oṣù yìí ni ó jẹ́ fún wa láṣẹ Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ṣe rí bẹ̀rẹ̀ oṣù yìí tó ní jẹ́ ọjọ́ kìíní láṣẹ Ọlọ́run, a tún rí òpin ẹ̀ láyọ̀ àtàlàáfíà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọdún tuntun tí ó ń súnmọ́ díẹ̀díẹ̀ torí tá bá ti wọnú báyìí ọdún tuntun ti wọlé náà. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó sojú ẹ̀mí wa láṣẹ Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sí. Àṣírí kan òun ni mo mú wá lónìí tí mo fẹ́ kájọ yànnàná ẹ̀, kájọ gbé yẹ̀wò. Oríṣiríṣi àwọn iṣẹ́ ìfẹ́ràn ló wà, oríṣiríṣi àwọn iṣẹ́ ló wà tá a fi ń so tọkọ-tìyàwó papọ̀. Ṣùgbọ́n bí a ṣe ní àfúnjẹ, a ní àrìmọ́lẹ̀, a ní àsopọ̀ tá a lo àwòrán, a máa ń lo yẹ̀pẹ̀sẹ̀ òsì, a máa ń lo oríṣiríṣi nǹkan sá láti fi so tọkọ-tìyàwó papọ̀. Bẹ́ẹ̀ náà la ní ìpèsè, bẹ́ẹ̀ la ní ìpèsè tó jẹ́ pé àárín tọkọ-tìyàwó tí ò bá gún, bóyá wọn ò sí nítòsí, a máa ń ṣe ìpèsè. Bọ́n sì wà nítòsí náà, a máa ń fi ìpèsè kún ìgbésẹ̀ láti lè jẹ́ kó ní àṣeyọrí tó dáa. Tọkọ-tìyàwó tí ìyapa ti wà, bóyá ìyàwó ti kó lọ, tí ọkọ ẹ̀ sì wò pé kò yẹ kó lọ, mo ṣetán láti gba ìyàwó mi padà, a máa ń lo ìpèsè kún àwọn ìgbésẹ̀ wa láti fi jẹ́ kí obìnrin yẹn kó padà wá bá ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ ni a máa ń lò. Mo tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò rí mi bá sọ̀rọ̀ látàrí àwọn nǹkan kan ló fà á tẹ́ ẹ̀ fi rí mi bá sọ̀rọ̀, tàbí àwọn tán mẹ́sẹ̀jì mi tí mi ò reply. Ẹ jọ̀ọ́ ẹ foríjì mi, ẹ má bínú o, ẹ má bínú. Fóònù tá à ń gbé kiri ó lágbára púpọ̀, Ọlọ́run kó ṣàánú fún wa. Ṣùgbọ́n gbogbo ìrìn tí ẹ̀dá ò bá rìn láyé, bàbá mi náà máa ń sọ̀rọ̀ yẹn fún mi ní gbogbo ìgbà pé gbogbo nǹkan tó o bá ti ń ṣe, tó o bá ti fẹ́ kéèyàn bọ́ ń bẹ̀, gbà pé nǹkan burúkú ni, má ṣe. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó o bá ń gbé, jẹ́ kí ẹ̀rí ọkàn ẹ kó máa dán ọ láre pé ń bá tèèyàn jẹ́. Ẹ ń bá tajà erùpẹ̀ yóò gbowó òkúta. Gbogbo ẹni tó bá rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrutòru, tí wọn náà wá retí àbọ̀ tó dáa lórí ọmọ tiẹ̀ náà, yóò mọ̀ lágbára díẹ̀. Ẹ jẹ́ á ṣe kó dáa. Mo máa ń sọ, nǹkan wà ní ilẹ̀ Yorùbá, kò dìgbà tá a bá tó ṣe nǹkan tí ò yẹ ká ṣe. Àṣírí wà ní ilẹ̀ Yorùbá dáadáa. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Iṣẹ́ ìfẹ́ràn, ìpèsè ìfẹ́ràn, òun ni mo pe iṣẹ́ tí mo mú wá ní òní, ìpèsè ìfẹ́ràn tí a lè fi so lọ́kọ-láya papọ̀. Ibi tí àjàtúká bá ti wà, tán ti jà, tí separation ti wà. Torí mo máa ń sọ nǹkan kan, níbi tí ìyapa bá ti wà láàárín tọkọ àti ìyàwó, ọmọ ló máa ń jìyà bẹ̀. Bó ṣe yẹ kí wọ́n ṣe àmójútó fún ọmọ kò ní ṣeé ṣe, agbára obìnrin nìkan lè mọ́ ká. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin dẹ̀ rèé tí ìjà bá ti wà láàárín àwa àti ìyá ọmọ wa, táyé ó ti kó àwọn ọmọ lọ, ìgbésẹ̀ tó bá yẹ ká gbé lórí àwọn ọmọ yẹn, ẹ̀tọ́ wa àní gbé. Mi ò gbàdúrà kí ìyapa bá bì kankan, torí pé Ọlọ́run ṣàánú fún wa. Àṣírí tí mo wá ń sọ̀rọ̀ ń pẹ́ lénìí tí mo pè ní ìpèsè ìfẹ́ràn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò sọ pé òun fi gbàyàwó níyàwó. Mi ò fẹ́ fi sílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń ṣiṣẹ́, yálà oníṣègùn ìbílẹ̀, wòlíì ni, pásítọ̀ ni, àáfàá ni, ọ̀pọ̀lọpọ̀ wa la ti ní ìpèníjà àwọn nǹkan yìí, lórí àwọn nǹkan yìí tá a gbaṣẹ́ yẹn tí ò sì so rere. Ẹ jẹ́ ká fi ìpèsè yìí ká fi tọ̀ lẹ́yìn, òun nìkan tọ́ náà dárìn.
bẹ́ẹ̀ ni ìpèsè yìí nìkan ó tọ́ náà dárìn. Kí lẹ́ bá mi wá? Ẹ bá ń wá eku làkọ̀sìn àti àfòmọ́ ìyálóde, òun lẹ máa jó. Mo máa ń sọ kí n fi àṣírí lẹ̀, kò sọ pé iye tí mo bá fẹ́ gbà kí n mọ́ gbà. Ẹ ń bá lè ṣe ni, ẹni tí ò bá sì lè ṣe. Mo dẹ̀ máa ń sọ kíní kan tá à ń pè lóògùn lágbára púpọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tán fẹ́ ṣe yẹn nìkan gangan ló máa wà ní máìndì wọn. Àwọn ìgbésẹ̀ míì wà, irú nísìn àwọn iṣẹ́ kan wà tó kí tẹ bá ti ṣe, gbogbo àtẹ́ bá fi ṣe lẹ́mọ̀ ṣe tutù. Ẹ lè fọ́ èkuru, ẹ lè ṣe gbá, ẹ lè ṣàwo láti fi jẹ́ kí nǹkan yẹn kó lọ níbẹ̀ ṣe fẹ́. Kíní ìlàjò pọ̀ pẹ̀lú ọkọ̀ àtàrí kan. Tá a bá jó tán, epo pupa lásán là fi gbé ìpèsè yìí o. Epo pupa lásán là fi gbé ìpèsè yìí. Ṣùgbọ́n eegun apá ẹyẹlé, ẹ̀fọn eegun tó wà níbi kíní ẹyẹlé lẹ́fà yọ báyìí, òun lẹ́ fi tẹ ifá ẹ̀ sílẹ̀. Ẹ tẹ ògbèyọnú sí oríta tẹ fẹ́ gbé kíní yẹn sí, orí ẹ̀ lẹ́ gbé ìpèsè yẹn lé. Ẹ wà tún mú kíní yẹn náà, ẹ kọ orúkọ ọkùnrin, ẹ kọ orúkọ obìnrin, ẹ kọ sínú epo yẹn, ẹ wà dá àníyàn sí, ẹ wà pé gbólóhùn ẹ̀ sí. Tẹ́ ẹ bá ṣiṣẹ́ láàrin ìjọ mẹ́ta, tẹ́ ẹ gbé ìjọ kìíní, ìjọ kejì, ìjọ kẹta, ẹ gbọ́dọ̀ rí èsì ẹ̀ kíákíá. Iṣẹ́ tó dájú ni o. Nǹkan bẹ nílẹ̀ Yorùbá, èmi máa ń sọ bẹ́ẹ̀. Nǹkan bẹ nílẹ̀ Yorùbá, Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo ti gbìyànjú, mo máa ń sọ, kò sọ́nà àbáyọ, kò rí bẹ́ẹ̀. Ẹlòmíì jẹ́ gbà pé ẹlòmíì wà tí wọ́n ń bá jáde bíi pé ẹni tó bá tún máa gbàrẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ fún ìdíwọ́ tó débò náà. Ọlọ́run ó ṣàánú fún wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi, èké ọmọ Gíẹ̀sì tí mo jálàṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo kí wa o. 08061408254 09072793348. Ọ̀pọ̀lọpọ̀ náà máa ń pè wá ní WhatsApp. Mo máa ń sọ ẹ drop mẹ́sẹ̀gì ni, àṣírí tó bá wà láàárín àwa méjèèjì ò lè jáde síta. Ẹ drop mẹ́sẹ̀gì. Tẹ́ bá ti pè ní WhatsApp kọ̀ tá a bá ti gbé, ẹ drop message. Tàbí àwọn èyí tá a sọ fún pé bóyá ẹ pè wá lórí fún àwa sọ pé ẹ já sọ̀rọ̀ ní WhatsApp, ẹlòmíì ò tún máa pè ní WhatsApp ní títí. Ẹ drop message, a reply yín. So lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ pè tàbí tẹ́ message tá a reply, ó nídìí o. So mo tọrọ àforíjì lọ́wọ́ yín, ẹ má bínú o. Báyìí tẹ́ bá message wa, a reply yín. Ó nídìí, ó ní nǹkan tó fà á. So Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Tẹ́ bá ní béèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, mo máa ń sọ ẹ má pè wá o. Ẹ drop message fún wa ni, a gbọ́, a rí, ẹ fọwọ́dù sẹ́yìn gangan. Ẹlòmíì ò fọwọ́dù sẹ́ sí mi, yóò wà ní òun fi àlàyé kíkún lórí ẹ̀. Ṣé kí n tún wá bẹ̀rẹ̀ kíní yẹn, kí n tún àlàyé yẹn ṣe ni? Rárá o, kì í ṣe tìjọra ẹni lójú o, kò rí bẹ́ẹ̀ o. Ìwọ o ti gbọ́ ohun tó wà ń bẹ̀, n tí ò yí ọ gangan bẹ̀ yẹn gangan ní ìbéèrè tó kù, pé kí ni nǹkan báyìí o, kí lorúkọ tó ń pe léyìí o. Tó wá jẹ́ léyìí tí mo mọ̀ máa sọ, tó wá pé léyìí tó yẹ pé orúkọ tí mo mọ̀ sí náà nìyẹn, máa sọ pé orúkọ tí mo mọ̀ sí nìyẹn. Ẹlòmíì ò fọwọ́dù sẹ́sí mi, yóò wá máa sọ pé òun fẹ́ àlàyé kíkún lórí ẹ̀, kí n tó wá bẹ̀rẹ̀ láti ṣàlàyé fún un. Kò lè rọrùn bẹ́ẹ̀ o. Eléyìí tí ò bá yéèyàn bẹ́ẹ̀ lèèyàn máa ń béèrè. Ẹ ti gbọ́ bó ṣe lọ. Eléyìí tí ò bá wá yé yín bẹ́ẹ̀, òun lẹ́wàá béèrè pé ibi tẹ́ nǹkan báyìí tẹ́ dárúkọ kò yé mi o, tàbí tá a bá ṣe báyìí la ṣe bó kíní kan. So ṣùgbọ́n pé kí wọ́n á bẹ̀rẹ̀ pé ẹ mú kíní kan, mo ní tẹ́ bá mú kíní kan tán, ẹ tún mú kíní kan, ẹ tún rárá o. Ìbéèrè tí ò yé yín gangan níbẹ̀ ò lẹ́ béèrè. Tẹ́ bá ti fọwọ́dù sẹ́yìn pé báyìí o, ìbéèrè yẹn gangan, kì í ṣe pé ẹ tún àlàyé ṣe fún wa, rárá o. Ẹni tó irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí mi ìdá lóhùn, ẹ má bínú, tó fà á nìyẹn, torí pé mo máa ń sọ nínú program mi pé ìbéèrè tẹ́ fẹ́ béèrè yẹn gangan, òun náà ní kẹ́ ẹ béèrè. Kì í ṣe pé ká máa sọ pé kí n tó tún àlàyé iṣẹ́ ṣe fún yín délẹ̀, rárá o. So mo tọrọ àforíjìn ẹni tí bá ti ṣẹ̀ lọ́nà kan àbọ̀ náà kejì, ẹ foríjìn mi o.